Ògùn oorun Yorùbá. Ohun tégbòogi yìí ṣiṣẹ́ fún béèyàn bá róorun sùn ni. Bóyá nítorí pé ìfúnpá rẹ̀ ga kì í róorun sùn, àbí nítorí àpọ̀rònú àti sùn máa wá dogun fún un. Kí ló nílò? Ó lọ wá egbò aṣofẹ́yẹjẹ. Egbò aṣofẹ́yẹjẹ yìí nìkan lo nílò àtomi àgbọn. Wàá wá ki egbòogi yìí sínú omi àgbọn. Tó bá ti kì í sínú omi àgbọn ó ti tán. Wàá fi í lẹ̀ fún bí ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta. Kàn máa mú ní ṣọ́ọ̀tì kan lálẹ́. Ó rí i pé nígbà tó bá fi lò láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ò ní lò mọ́. Kìí ṣe tí wọ́n ń lò láàárọ̀ o. Kó má jẹ́ pé àsìkò tó yẹ kó o lọ bí iṣẹ́ tó ṣiṣẹ́ tó fi rówó, oorun ló máa fi sùn. Nígbà tó bá ti jẹun alẹ́ tán, tó ti wẹ̀ tán, tó ti múra àti lọ sùn, ìwọ kàn rọra mú kọ́ọ̀pù orí ṣìnáàpù kan nínú omi àgbọn pẹ̀lú egbòogi aṣofẹ́yẹjẹ tó o ti kì. Ìwọ kàn mú. Ó rí wípé ó jí láàárọ̀ ọjọ́ kejì, ó sùn débi wípé ó mọ̀ wípé ẹdúná sí Yorùbá náà lóògùn oorun ni. Yorùbá légbòogi téèyàn ń lò téèyàn fi ró oorun sùn, ọ̀kan lára ẹ̀ ní. O ò sì nílò ẹ̀yìn ro ọ́ ni, kinní kan ṣe ọ́ ni, ẹ̀yìn tí ń rọ́ ní ojú oró oorun sùn ni, ìwọ lọ ra egbòogi aṣofẹ́yẹjẹ. Eléyìí ti tó. Tó bá sì rómi àgbọn tó tó 1 litre tàbí 2 litre tó jù báyìí lọ, rẹ́ sínú ẹ̀. Nígbà tó bá fi mú láàrin ọjọ́ mẹ́ta, ó rí i pé ò nílò lójoojúmọ́ mọ́. Kóorun yẹn má pọ̀ jù, ó fẹ́ mọ́ lọ́jọ́ kẹta ọjọ́ kẹrin. Tó bá yá tóorun yẹn bá ti balance, ò ní lò mọ́. Àwọn iṣẹ́ ń bẹ lóríṣiríṣi. Bóyá ọfà ní tiẹ̀ ni, ìdíwọ́ ayé ni, ìdààmú ni, ọ̀tá ni, àbí ọjà tiẹ̀ ò tiẹ̀ tà. Àwọn àwúre ń bẹ lóríṣiríṣi. Àwọn aṣínà ń bẹ lóríṣiríṣi. Àwọn ìmọ̀lẹ̀ òkìkí ń bẹ, ìmọ̀lẹ̀ aṣínà ń bẹ. Àwọn ọṣẹ Edward ń bẹ tá ń tà 50,000. Ọṣẹ ìtajà ń bẹ tá ń tà ní 50,000. Ọṣẹ àtúndé ń bẹ tá ń tà 50,000. Ọṣẹ àwọn àgbà ń bẹ tá ń tà 50,000. Àwọn aṣẹ tó lágbára jù báyẹn lọ ń bẹ. Ọṣẹ ajé ń bẹ tá ń tà ní 500. Àwọn iṣẹ́ mi ń bẹ tó já kàn ṣe iṣẹ́. Ní tó já ṣe àwọn ọṣẹ 50,000 jáde ni wípé o lè méè tí ìrówó ra nǹkan ńlá. Kọ́kọ́ ra kékeré nǹkan ọmọ lówó náà. Kò tiẹ̀ kọ́kọ́ fi máa wo bójú ọjọ́ ó ṣe rí. Ó rí i pé tó bá ti ń lọ àyípadà ó máa dé. Ó dẹ̀ máa dúpẹ́ fọ́lọ́run. Ọkàn rẹ̀ ó dẹ̀ máa balẹ̀. Ó dẹ̀ ráàánú gbà. Ẹ like, ẹ share, ẹ comment. Nọ́mbà tẹ́ pè mí sí rèé 080 30 45 6383. 080 30 45 6383. 080 30 45 6383. Ẹ lè ti pè mí kí n má tètè gbé. Ẹ máa bọ̀ wá ìlú Ìlọrin ni mo wà. Anyway, tẹ́ bá ti sọ̀kalẹ̀ ìlú Ìlọrin, ẹ kàn ní tẹ́ bá ti sọ̀kalẹ̀ ẹ sọ fọ́lọ́kadà, àbọ̀ táksì ni, àbọ̀ márúwá ni. Ẹlẹ́yìn lọ sí ilé epo Ibrolac ní Agbo Ọba. Ilé epo Ibrolac ní Agbo Ọba. Tẹ́ bá ti délé epo yẹn, ẹ sọ̀kalẹ̀. Ẹ wá béèrè Olú Guest House Junction. Tẹ́ bá ti dé Olú Guest House Junction yẹn, ẹ rí signboard mi ńbẹ̀. Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Ẹ rí fọganáísà kan níbi oríta yẹn, níbi junction Olú Guest House yẹn, Alhaji Hasan Ọmọdé. Transformer kan bẹ́ẹ̀ bí oríta yẹn gangan, ṣùgbọ́n wọ́n ti sún sọ́wọ́ ọ̀nù díẹ̀. Lọ́dọ̀ fọgá yẹn, Alhaji Hasan Ọmọdé yẹn, ẹ béèrè ilé Fágbéró ọmọ Òrìṣàtọ́lá. Àpèsèṣègùn àgbáyé, àní dààmú o. Ọkàn wọ́ balẹ̀ o. Àárẹ̀ bá ti ṣe o. Ẹ má jà sùn o. Àwọn iṣẹ́ ń bẹ téèyàn fi ń là o. Fẹ́ni tó bá níṣẹ́ lọ́wọ́. Àwọn iṣẹ́ ń bẹ tọ́nà fi ṣí fẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́. Àwọn iṣẹ́ ń bẹ lóríṣiríṣi téèyàn máa lò tí ò ní bọ̀ láàrin jẹ́, tí ò ní bà jẹ́ èèyàn rẹ jẹ́, tó dẹ̀ máa dúpẹ́ fọ́lọ́run. Ẹ like, ẹ share, ẹ comment. Ire o. Ẹ má gbàgbé pé lórí YouTube mi, àǹfààní bẹ́ẹ̀ o. Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Ẹ like, ẹ share, ẹ comment. Ire o. Ire gbàǹgbà.